Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ òdùnbí ṣe dáadáa làbálẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ lọ́wọ́ yìí lórí awuyewuye tó ń lọ ní ìpínlẹ̀ Kwara. Gómìnà ìpínlẹ̀ Kwara ti kan sára sí àwọn ọmọ ẹgbẹ́ ológun ní àwọn sójà látàrí bí wọ́n ṣe gba àwọn èèyàn bíi mẹ́tàlélógún lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí nínú igbó. Èyí ni ìròyìn tó ń dé bá wa. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn gọ́vnà Abdulrahman Abdulrazak wọ́n ti gba àwọn èèyàn mẹ́tàlélógún lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí nínú igbó. Àwọn Nigerian Army wọ́n ṣiṣẹ́ takuntakun. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, wọ́n ní the victims who were freed after a coordinated military operation were handed over to the governor at the 22 Armored Brigade headquarters in Iroyin, the state capital. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní Kwara governor received 23 rescued kidnapped victims. Alright, gẹ́gẹ́ bí a ti ṣe ṣàlàyé wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kwara ó ti kan sára sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún iṣẹ́ takuntakun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé ṣe lórí pé kí àwọn ará ìlú kí wọ́n ní òmìnira pàápàá jùlọ lórí bí àwọn agbésùnmọ̀mí bí wọ́n ti ṣe dínkù ní ìpínlẹ̀ náà. Lọ́wọ́ yìí gómìnà yìí ti kan sára sí àwọn ọmọ ẹgbẹ́ ológun fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí àwọn agbésùnmọ̀mí yìí. Gẹ́gẹ́ bí ó ti ṣe kọ́ ní èdè Gẹ̀ẹ́sì, Governor Abdulrazak praised the military for their bravery and their commitment, saying the success reflects the renewed synergy among security agencies in the fight against banditry and kidnapping. We thank God that you were all freed following the pressure from the security forces. The governor said, we also appreciate President Bola Ahmed Tinubu for his support, as well as the Nigerian Army and other security agencies working together to achieve this success. The governor assured the rescued victims of the government's support towards their full rehabilitation. We are happy to see 23 victims freed and presented today. The government will stand by them in their recovery. The challenges we face are temporary, like the GOC said. It is either these criminals leave Kwara or they die here. This is a state of harmony, he added. Abdulrazak also announced plans to deploy forest guards after the military concludes its clean-up operations to sustain peace and then allow farmers to return safely to their lands. Gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe lọ, gómìnà yìí ó ti jẹ́ kí gbogbo àwọn aráàlú mọ̀ wípé gbogbo ẹ̀yin agbésùnmọ̀mí tí ẹ wà nínú igbó ẹ gbọ́dọ̀ kúrò nínú ìlú yìí o. Ìsídà kẹ́ kúrò fún wa ọ̀ka pa yín dànù. Lọ́wọ́ yìí bí ìròyìn náà ti ṣe lọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jáde, oríṣiríṣi awuyewuye la ti ń gbọ́ látàrí bí gómìnà ìpínlẹ̀ Kwara ṣe ní wípé láti sìn lọ pé agbésùnmọ̀mí táwọn bá gbámú pé pípa ni. Eléyìí ó dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú. Ẹni agbésùnmọ̀mí tá a bá gbámú a máa bẹ́ wọn lórí lọ ni, a máa pa wọ́n dànù ni. Ìsídà tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín ẹ kó gbogbo ẹrù yín ẹ kó kúrò nínú igbó wa, ẹ kó kúrò nínú àwọn ìlú wa. Bí bẹ́ẹ̀ kọ́ anybody tá a bá mú nínú yín ó máa fi ikú àṣìṣe fàjẹ́. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń pariwo pé tí gómìnà yìí ti ṣe sọ̀rọ̀ yìí Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ ni o, nítorí pé ó ti sú gbogbo ọmọ ìlú. Gbogbo náà là ń gbọ́ gbogbo bó ṣe ń lọ. A whole 45 schools pé kan ní pé ẹ máa lọ lé látàrí wípé àwọn agbésùnmọ̀mí kò jẹ́ kí àwọn ọmọ ìlú kí wọ́n gbádùn. Gbogbo náà la gbọ́ gbogbo bí àwọn ọ̀dọ́ ṣe jáde náà lẹ́yìn àìpẹ́ yìí tí wọ́n ń pariwo wípé àwọn ò lè sùn mọ́, àwọn ò lè lọ sọ́jà, táwọn kan tẹ̀ pariwo pé gbogbo àwọn agbésùnmọ̀mí
agbésùnmọ̀mí inú ọjà gan ni wọ́n wà tó dárúkọ ọjà kan ní ìpínlẹ̀ Kwara pé ẹ wo àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ẹ bá wa ti àwọn ọjà yìí pa nítorí wípé ibẹ̀ ni àwọn agbésùnmọ̀mí ibẹ̀ ni wọ́n ń gbà wọlé tí wọ́n ti ń ṣọṣẹ́. Látàrí bí ìròyìn náà ti ṣe lọ ní ọ̀gbẹ́ni kan jáde tó ní wípé pé àwọn agbésùnmọ̀mí yìí ní ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n fi ń wọlé wá in fact ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan wọ́n máa ń jáde ní alalẹ́ tí wọ́n máa wá àwọn èèyàn tí wọ́n fẹ́ jí gbé. Eléyìí wá ní agbára tó pọ̀. Èwo ni wípé kí àwọn èèyàn kí wọ́n má lè rìn gbádùn kán má lè sùn gbádùn káwọn agbésùnmọ̀mí kí wọ́n máa rìn káàkiri ẹ̀ǹkùlé láì ṣe pé wọ́n ń wá ẹran òkété. Àwọn èèyàn ni wọ́n wà yìí o láti pa wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan tán bá ti rí wípé ó dàbí pé àwọn ẹbí àwọn ará bí wọn ò fẹ́ gbówó lẹ̀ ká tó wí ká tó fọ̀ wọ́n á tún yọ lára wọn wọ́n á yọ páàtì ara wọn wọ́n máa ń tà ń sìn ní ó ti wá di wípé pé kí wọ́n máa harvest páàtì ara wọn ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè àfi kí Elédùmarè kó ṣàánú gbogbo wa ni. Lọ́wọ́ yìí àwọn ọmọ ìlú ti ń pariwo síta pé gómìnà gbogbo awuyewuye bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ yìí òun náà ni a faramọ́ inú wa dùn sí ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ tètè ṣe kíákíá kí àwọn ará bí kí wọ́n kó gbogbo wàhálà wọn kí wọ́n kó kúrò nínú ìlú. Lọ́wọ́ yìí gbogbo ọmọ ìlú ti ń pariwo wípé àwa bá ṣe wà yìí àti ẹ̀ lè gbé nínú àdúgbò tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ti lé wa kúrò. Gbogbo náà la mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sá kúrò nínú abúlé tí wọ́n ń gbé tí wọ́n sá kúrò nínú ìlú tí wọ́n ń gbé tán sá lọ sí ìlú míì nítorí bí àwọn agbésùnmọ̀mí bí wọ́n ṣe ń pa wọ́n ní ìpakúpa. Lọ́wọ́ yìí gbogbo àwọn ọmọ ìlú ti ní pé síbẹ̀síbẹ̀ àfi táwọn bá ti rí wípé àwọn ìjọba wọ́n ti ṣiṣẹ́ yẹn dé ojú àmì ni àwọn máa tó lè padà sílé o. Lọ́wọ́ yìí eléyìí ti wá fa wàhálà tó ti fa ebi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látàrí wípé níbi tí wọ́n ti sá kúrò ibẹ̀ gangan ibẹ̀ ni wọ́n ti ń rí owó tí wọ́n fi ń jẹun. Ṣùgbọ́n lọ́wọ́ yìí bí gbogbo ẹ̀ ṣe wá rí báyìí ó máa ṣe o. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti di ẹni tó ń tọrọ jẹ ní inú ìlú. Kò ń ṣe wípé àwọn ará bí wọn ò fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó dé òun ló ní kí a wá pé òun. Lọ́wọ́ yìí gbogbo ọmọ ìlú ti kan sára sí gómìnà ìpínlẹ̀ Kwara pé a ń rí iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ṣùgbọ́n a fẹ́ kẹ́ ẹ ṣe kanlẹ̀ dójú àmì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo wípé gómìnà ẹ máa sọ fún àwọn ọmọ ológun pé kí wọ́n gbìyànjú kí wọ́n máa ṣe kinní yẹn fún àwọn agbésùnmọ̀mí yìí. Eléyìí á jẹ́ kí wọ́n má lè máa gbèrò sí. Láìpẹ́ náà la gbọ́ tí prophet wòlíì Ayọ̀délé tí wọ́n jáde tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè Bọ́lá Ahmed Tinubu wípé ẹ wo ààrẹ orílẹ̀-èdè ẹ gbìyànjú ẹ make sure wípé àwọn ará bí kan máa ṣe kinní yẹn fún wọn. Oríṣiríṣi náà ni àwọn ọmọ ìlú ti sọ lórí gbogbo bí ó ṣe ń lọ. Àdúrà tá à ń gbà ní wípé kí Elédùmarè kó túbọ̀ máa fún wọn ṣe. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá ní ìrìjù báyìí lọ lórí eléyìí o. A ó máa bẹ̀ o ọ̀bẹ níbẹ̀ ṣàtẹ́lẹsẹ̀ abẹ̀nà o ẹni tó bá lámábọ̀là ní débá ó dàbọ̀.